Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Àwọn tá a fi ṣẹ́ mi náà, àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágàn kò lè mọye tán tágàn. Gbogbo wa lọ́lọ́kùn òjọ̀kan wa, mo kí ọkùnrin nínú wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tí ẹ̀ ń wò mí ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí, ojú yín ò ní fọ́. Etí yín tí ẹ fi ń gbọ́ mi, etí ò ní di. Èmi náà ni ọmọ yín àbúrò olùfẹ́ ìdọ̀kọ̀ tí Ọlátibóyè tí ayé mọ̀ sí Ewé ń jẹ́, tí a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ìràwọ̀ ẹ̀dá ìyẹn lórí ètò yìí. A máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology. A máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá, bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò lọ́lọ́kùn òjọ̀kan. Mo wá kí gbogbo wa lọ́lọ́kùn òjọ̀kan wa, ọkùnrin inú wa, obìnrin, ọmọdé àti àgbàlagbà ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò ní òní. Tó bá jẹ́ pé àárọ̀ ni a wà, mo kí gbogbo wa ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán ni a wà, mo kí gbogbo wa ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ òun náà ni a wà, ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ máa wò ní òní, mo kí gbogbo wa ẹ káalẹ́. Ojú yín tí ẹ fi ń wò mí, ojú mi fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Èmi tí mo wá ń bá yín sọ̀rọ̀ náà, nǹkan tí ó máa ṣẹlẹ̀ tí mi ò fi ní lè máa bá yín sọ̀rọ̀ mọ́ báyìí, Ọlọ́run má jẹ́ kó ṣe mí. Àìsàn àrùn tó ń gbé ẹ̀dá dè tí ẹ̀dá ò fi ní lè máa ṣe nǹkan kan mọ́, Ọlọ́run má jẹ́ kó ṣe ẹnì kọ̀ọ̀kan wa. Lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, àṣírí ewé àti egbò náà ni a máa ń sọ̀rọ̀ nípa jù. Bó tilẹ̀ jẹ́ pé a máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan yòókù náà, àmọ́ gbogbo àti Ọlọ́run bá fi àsìkò tó bá fi gbà wá láàyè, òun náà ni a máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan míì tó kù ìyẹn ní ọlọ́kùn òjọ̀kan wa. Ẹ má gbàgbé láti subscribe sí ètò yìí, kílẹ̀ kó mọ fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mi tàti ṣe àbí tàti ṣe, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tọ́pìkì nǹkan tí a mú wá ní òní, òun náà ni bí a ṣe máa ń lo egbò bomu tútù àti akọ aláǹgbá kan àti àdín dúdú láti fi gbọ́ àrùn tí a mọ̀ sí wárápá, àrùn wárápá. Mo máa ń sọ àwọn ètò kan ní ọ̀rọ̀ kan lórí ètò nípa wárápá. Ìran wárápá pọ̀, ní bá àwọn kankan lágbára Ọlọ́run. Àwọn tó wá wà ń kó ẹ̀, Ọlọ́run bá mi á wọlá àsìkò tí a wà yìí, á jẹ́ kí a bá wọn fún wọn ní àlàáfíà. Ọlọ́run á wọ lásìkò tá a wà inú oṣù tá a wà, oṣù Ramadan, Ọlọ́run jẹ́ kó kọ́lọ̀ fún aláàfíà. Ọlọ́run á ní fi sí ọmọ ẹnì kọ̀ọ̀kan wa, kò ní fi sí àwa náà, nítorí pé nǹkan tó máa ń dojú ti èèyàn ni Ọlọ́run máa fi ṣe wá. Ṣé rí ọ̀tọ̀ ni wárápá, ọ̀tọ̀ ni wárákù, ọ̀tọ̀ ni wágbọ̀n, ọ̀tọ̀ ni ògún òru. Àmọ́ ṣé rí wárápá, òun náà ni èyí tó lágbára jù nù wọn. Ṣé rí wágbọ̀n tiẹ̀ ó yàtọ̀ sí wárákù, ó yàtọ̀ sí ògún òru.
àwọn méjèèjì gbogbo wọn tí mo dákọ yẹn wọ́n yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ tí fámìlì kan náà ni gbogbo wọn sọ̀rọ̀ mi yé ẹni tí ògùn òru bá ṣe é sí ẹni tó gùn òru bá ṣe kódà máa ń fi ìwòsàn wárápá láti fi tọ́jú ẹni tí ògùn òru bá ṣe ṣe wá rí iṣẹ́ wárápá iṣẹ́ wárákú iṣẹ́ wágbọ̀n àti iṣẹ́ ògùn òru ó pọ̀ lóríṣiríṣi ó pọ̀ ní oríṣiríṣi èyí tí èèyàn bá mọ̀ náà ni èèyàn máa ṣe èèyàn lè máa sọ wọ́n sọ pé aláǹgbá ló ń fa wárápá aláǹgbá ló ń fa wárápá irọ́ ni wọ́n kàn fi ń ṣe símbọ̀ wárápá ni wọ́n sì máa ń fi aláǹgbá wọ́n máa fi mú wárápá ẹ wá lẹ́yìn tí mo fẹ́ ṣàlàyé fún wa ní òní òun náà ni bí a ṣe ń lo ewé egbò bomu àti akọ aláǹgbá kan àtàdí láti fi ṣe ìwòsàn wárápá kí wọ́n á ní nǹkan náà tí a fẹ́ wá kí nìkan náà tá a fẹ́ wá nǹkan tá a fẹ́ wá náà ni mo dákọ̀ yìí ẹ jẹ́ ká wa kó pọ̀ yẹ egbò bomu ẹ jẹ́ ká wa kó pọ̀ dáadáa tá a bá ti rí ẹ jẹ́ ká gé kéékèèké sínú òru ẹ jẹ́ ká fi akọ aláǹgbá kan tẹ́lẹ̀ ká wá kó egbò yìí ká kó lé lórí kò ní atari nínú ẹ wá jẹ́ ká jó tá a bá ti wá jó tá a bá ti ń jó lọ́wọ́ ẹ jẹ́ ká ti ra egbò àdí kan kalẹ̀ áàfù ẹ jẹ́ ká pín sí méjì ẹ wá jẹ́ ká máa da àdí díẹ̀díẹ̀ sínú òkú tá à ń jó etí tí ò fi jó tán tó bá ti wá jó tán ẹ jẹ́ ká lọ kó kúnná tá a bá ti lọ tó kúnná ẹ jẹ́ ká wá da ẹ̀tù ògùn tá a lọ ká da sínú àdí ìgò kejì ẹ jẹ́ ká da sínú àdí tàbí ká ra ìgò àdí kan ká wá da èyí tá a lọ ká da sínú ẹ jẹ́ ká ṣèkì ẹ̀ papọ̀ ẹni tó wà nínú ipò àìsàn yìí ẹ jẹ́ kó máa mú síbí kan láàárọ̀ síbí kan lọ́sàn-án àti síbí kan lálẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run nǹkan tó ń jẹ́ wárápá lágbára Ọlọ́run máa kú lára ẹ̀ ó máa kú ní ara ẹ̀ láṣẹ Èdùmàrè àìsàn ó kéré tóbi lẹ́ẹ̀kan sí Ọlọ́run máa fi kan ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run máa fi nǹkan tí kò ní gbógun Ọlọ́run máa fi ṣe mí má fi ṣe ọmọ mi má fi ṣe aya mi má fi ṣe gbogbo ẹ̀yin ojú tó ní àǹfààní tẹ̀ ń wò mí ní òní ẹ wo ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lórí topic tí mo wá ní òní orúkọ mi náà sì ni Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí oúnjẹ tó bá dìgbà mi àtúmọ̀ mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí torí àǹfààní pọ̀ lórí ètò yìí àǹfààní pọ̀ àti ṣe nǹkan kan torí pé èyí tí a ti ṣe kò tí tó èyí tí a ti ṣe tó fi ń jẹ́ pé èyí tí a ti ṣe ó pọ̀ yóò sì pọ̀ ju èyí tí a ti ṣe lọ ìbàjẹ́ ó kéré tóbi Ọlọ́run fi kàn wá èyí tá a sọ tá a fi ní bọ́lọ́hun ní dáadáa Ọlọ́run jẹ́ ká sọ èyí tẹ́yìn náà gbọ́ tẹ́ẹ̀ ní fi bọ́lọ́hun ní dáadáa Ọlọ́run jẹ́ kẹ́ ẹ bá wọn gbọ́ láṣẹ Èdùmàrè tó bá dìgbà mi àtúmọ̀ mú ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí ilé ìwà ó dàbọ̀ náà.